Yeah, gbogbo ibi tó ń wò mí, mo kí yín, ṣàlàáfíà ni mo bá yín, ọ̀dẹ̀ òdùn bí. Ṣé rí lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ́ yìí, ó dàbí ní pé ọ̀rọ̀ ẹ̀ tó ti wá ń gba ibòmíì jáde báyìí o. Ṣé àmọ̀ pé a sọ fún yín wípé ó lóun ti kọ lẹ́tà sí embassy, France embassy, láti jẹ́ pé kí wọ́n dìpọ́tì Ìyábọ̀. Maureen Bádéjọ, ó dàbí pé bí mo ṣe ń wò, àfàìmọ̀ kí àwọn ọmọ Nàìjíríà náà kọ́ máa kọ lẹ́tà petition against Olúalọ́. Kí ni ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀? Àwọn èèyàn dìde ń sìn wọ́n ní Olúalọ́ ò ní right láti deport Ìyábọ̀ ládùúrú gbogbo ìyà tó ti fi jẹ. Ṣé tẹ̀rí kankan tí ó jẹ́ kínú mi tiẹ̀ máa dùn sí náà ni wípé gbogbo ọ̀rọ̀ tí à ń gbọ́ ń sìn, à ń gbọ́ based on Ìyábọ̀ ṣì wà láàyè. Ìyẹn lásán ó ń dùn mí nú pé gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́, à ń gbọ́ based on Ìyábọ̀ ṣì wà láàyè, because ẹni tó bá wà láàyè òun náà nìyẹn máa ń plan pé òun fẹ́ deport. Ṣé àwọn gbogbo nǹkan tá à ń gbọ́ sẹ́yìn ni pé àbó ti kú ni, but later tí Maureen lọ síbẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé ó ṣì wà but kò sí ní in good condition. So wọ́n wá fẹ́ deport, wọ́n deport. Àwọn kan sọ wípé kán jẹ́ kó máa bọ̀ nílé tán bá fẹ́ deport ẹ̀ lóòótọ́ kí ìyá ẹ̀ tiẹ̀ rí. Àwọn kan ní tán bá deport ẹ̀, ìyà tí Olúalọ́ fi jẹ́, ìyà yẹn máa jẹ́ gbé, and then tó bá tún dé Naija, Olúalọ́ máa ní power láti fi ìyà yẹn tún jẹ́ dáadáa. Bí gbogbo adẹ̀ ṣe mọ̀ lóòótọ́, ìwọ tó bá lówó lọ́wọ́ ní Naija, olówó ṣòun gbogbo tán ni o. Kódà Olúalọ́ lè máa yọjú síbi tán tí wọ́n máa fìyà jẹ. Ó lè jẹ́ pé àwọn èèyàn ni ó máa rán. Ẹ má dẹ̀ tún gbàgbé nígbà tí wọ́n náà pàdé ní police station, wọ́n ní Olúalọ́ ń sọ wípé àwọn ẹbí Ìyábọ̀ pé wọ́n bà òun lórúkọ jẹ́, òun máa sú wọn. Ṣé ti rí bí àwọn ọ̀rọ̀ yẹn ṣe ń wọnú ara wọn? Now everybody ò wá mọ nǹkan tó wà lọ́kàn Olúalọ́ báyìí. Ó pẹ̀lú nǹkan táwọn kan ṣe sọ pé àwọn ò faramọ́ kí Ìyábọ̀ wá sí Naija. Ifun Maureen fúnra rẹ̀, Maureen Bádéjọ fúnra rẹ̀ kò faramọ́ pé kí Ìyábọ̀ wá sí Naija. Kò tiẹ̀ faramọ́ rárá àtọ̀. Ó ní because tí Ìyábọ̀ bá wá sí Naija, Olúalọ́ tó máa ráyè fìyà jẹ dáadáa. Pé bó ṣe wà ń bẹ̀ yẹn, ó sì safe, ẹ̀mí ẹ̀ tún sì safe díẹ̀. But tó bá wá sí Naija, tó bá kọ̀ tí ò bá fẹ́ Olúalọ́, wọ́n lè jí gbé. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Torí ẹni tó bá ti lówó kò sí nǹkan tí kò lè ṣe. But kó má dàbí pé bóyá ẹnu mi lẹ ti máa gbọ́. Ẹ wá gbọ́ lẹ́nu Maureen Bádéjọ náà fúnra rẹ̀ bó ṣe analyse ọ̀rọ̀ yẹn. But kẹ́ wá tó gbọ́ lẹ́nu Maureen Bádéjọ, gbogbo ojú tó wò mí, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Gbogbo ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ come across page, ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ọ̀fẹ́ ni subscribe, ọ̀fẹ́ ni comment, ọ̀fẹ́ ni like. Ẹ bá mi share. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Maureen Bádéjọ tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn. Ẹni tí ó sọ fún ìjọba, ó yẹ wáyé, ó ti ẹ̀dá, ó jẹ́ pé ìjọba France máa jẹ ilé ẹ̀ tó wà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí ẹ̀jẹ̀ àbí whatever. In fact, ó ti commit àwọn ọkọ̀ tí wọ́n máa fi finish ẹ̀, request for who, deportation of who, submit petition against him. Tí ó bá jẹ́ pé ó fẹ́ ṣe deportation, we will start online petition against him. Deport àti ẹni tó abuse, àbí ẹ̀jẹ̀ àtọ́ Olúalọ́ náà ẹ̀yọ́ wọ̀ ẹ̀. Ń ṣẹlẹ̀. Ẹ̀ka ilẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ ti gbọ́, mo fẹ́ kẹ́ ẹ̀ ń ka ní kọ̀ọ̀kan ká wá analyse. Àwa kan ti gbọ́. Màá wá sọ ẹ wá wò ó, we have a lot of àwọn tí ọpọlọ wọn pé online, àwọn tí orí wọn pé tí, and you know the beauty of the whole thing. Àìmọye àwọn immigration lawyers tó ń wò wá báyìí.
mínísítà yìí sọ pé feedback tó fún àwọn group ẹ̀ bọ̀ I want us to look at it critically. Bọ̀ nǹkan tẹ̀mí béèrè lọ́wọ́ gbẹ̀mí tẹ̀ ń wò mí lẹ́nu kò ṣé Olúwa ló ní right láti deport ẹni tó ní kó lọ jà dúró as a single parent. Ò gbéra ẹ̀ jáde àsọkọ ẹ̀ o. Wọ́n dẹ̀ ló mú lọ síbẹ̀ o. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Promise to drop the copy of the river towards different chambers. And up to this moment, so of course and when he said the video was running, and up to this moment, we haven't received it. Because the capacity here is the mention the petition anybody. But that was what happened. And he said he was going to provide that letter to confirm that he actually did that. But up to this moment, I have seen the wrong letter. So number two, number one, within which Iyabo would come back, coming back to Nigeria. But never let something. The guy didn't know that he has helped her cause. Right here, Kalisa. You know what? Unfortunately, because somebody who created a man died, I'm not just going to social media. They are going to people that they are afraid. They're not afraid, you know. It's not when it's afraid. And we are not studying people's panic. Lórí kí ni? Panic lórí kí ni? Wọ́n ní wọn ò rí ọmọ wọn. Pásítọ̀ yìí sọ pé Ìyábọ̀ sọ ilé nípa ilé, Ìyábọ̀ sọ ilé nípa ilé, Ìyábọ̀ sọ ilé nípa ilé. Ẹ máa dé o. Ẹ máa dé o. Àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí ni wọn o. Àwọn tó ń lójú àná, àwọn ọ̀dájú burúkú. Ele best thing ni àtọwọ́ tó ń fún lẹ́fẹ̀ every month. Òótọ́ ni Rótìmí sọ, Ọlọ́run òótọ́ ni Rótìmí sọ. Báwo lèèyàn ṣe máa kúrò níbi iṣẹ́? Ó ti sọ pé òun ò ṣiṣẹ́ mọ́. Ó dẹ̀ tún ṣì ń san sálárì fún lọ. Salary for what? Lẹ́ni tó ti kúrò níbi iṣẹ́ tó lóun ò ṣiṣẹ́ mọ́.
òótọ́ ni ó yẹ kéèyàn wọ ìdí ọ̀rọ̀ yẹn dáadáa pé ẹni tí ò ṣiṣẹ́ mọ́ ó dẹ̀ tún ṣe ń san sálárì fún ṣé bírèbù ní ká pè ní àbójú ayé àbí oyè ọlọ́run ṣá ìdáná agbọ́n lọ. Bàbá ti kálẹ̀. Bobby Brown, good evening. Ó dà pé ó ti kálẹ̀, ó dà pé kò sí ìlú mọ́, ó dà pé ó ti wà ní ìlú àwọn ará Canada, ó dà pé ó kọta, ó dà pé I don't know, I'm not too sure, but ẹ̀yin tẹ́ ẹ̀ fọ́lù ẹ̀ bí ẹ mọ ibi tó wà, wọ́n ní ó ti lọ sí Canada. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ fọ́lù ẹ̀ ṣẹ́ ẹ rí lẹ́ni, síbo lẹ ti rí ṣẹ́ rí ní Jesus City lẹ́ni. Ẹjọ́ ṣẹ́ ẹ rí ní Olúwa ní Jesus City lẹ́ni ẹ̀yin èèyàn mi. Ẹnu mọ̀ kó àwọn kan fọ́lù ẹ̀ bí ìbàyẹ̀ ìjọ ta lórí lẹ́ni ní Jesus City. Bàbá ti kálẹ̀. Ẹ̀yà ẹ máa jọ ṣe ṣó yìí nìṣẹ́ ẹ̀. It's not only Mori, ẹjọ́ ta ló lólu alọ́lé ní Jesus City. Mi ò rí anybody ta lórí lẹ́ni ní Jesus City. Ẹjọ́ ṣojú ẹ̀ta lórí lẹ́ni today is Sunday. Today is Sunday ta lórí ní Jesus City lẹ́ni. Because at any particular time ẹ máa ń mọ ibi tó wà pọ̀ according to our information wọ́n ló ti kálẹ̀ bó ti lọ sí Canada. Ẹjọ́ ṣe é rí ní church lẹ́ni. Because wọ́n á wà online. Olúwa only rob cannot hide. I agree with you. Yes. Ẹjọ́ ṣe ẹ̀rí ta lórí ní Jesus City lẹ́ni. Èmi ní Sunday ẹ mọ̀ kó wà Nàìjíríà ní ẹjọ́ ta lórí. Ẹyin èèyàn ẹni tó bá rí lẹ́ni ẹ̀ta lọ́wọ́ program lẹ́ni ta lórí. Bàbá ti kálẹ̀. As long you follow him last, that's good. Oh, you go tell me say babe, no peace for the wicked. Agreed. Gabriel Alade, yes. Ẹni tí ó sá nígbà tí wọ́n lé ó máa bọ́ sára ẹ̀ pa sínú kọ́nà àbíkọ́ ni
nínú nǹkan tó tún wá ń tẹ́tì fámìlì yẹn pé òun máa sùn wọn wọ́n pè òun lélẹ̀ ló pè òun ní wọ́rẹ́fà whatever náà bá wí ẹ́ òótọ́ náà wá ní. ṣé lóòótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ ni tó bá jẹ́ pé jẹ́jẹ́ nígbà tí fámìlì ti bèrè ọmọ wọn lọ́wọ́ ẹ̀ ló ti fún wọn ní the right information nobody with ọ̀rọ̀ òní lórí social media èmi àtẹ̀yìn tá a jọ wà bí ìyá àtẹ̀yìn àríṣe sọ ẹ̀ rárá but ìwọ feel pé ta ló máa bí ẹ́ see when you are too arrogant when you feel that you are more than bó ṣe jẹ́ a máa ríru àwọn kan báyìí. ó ní òun ti recall fún deportation ẹ̀ ṣé ẹjọ́ èèyàn mi ìmọ̀gbọ́n tó lọ àlọ́ fi gbogbo tó tí àwọn tó ń advice ẹ̀ tí wọn ò bá mọ̀ àmọ̀pọ̀ ògbọ́gbọ́ fún ara ẹ̀ kò mọ bó ṣe ń lọ. sister tó kọ lovely good evening my sister ẹ kàlẹ́ tí olúwa ló fún ara ẹ̀ ò bá mọ bó ṣe ń lọ. Anything that has something to do with ìlú òyìnbó Nigeria you can do so many things and get away with it no doubt about it. When you have money but fortunately ibi tó bọ̀ sí ara ẹ̀ mọ́ yìí owó ò ṣe é ojú máa ti owó níbi tó bá dé yìí ẹ lọ́kọ́lẹ̀ o ojú máa ti owó níbi tó bá dé yìí ìlú òyìnbó ni we are talking about human being. Oh, we are talking about human being. We are talking about safeguarding issue. We have children below 18, 3 of them. We are talking about 4 women anyhow. Ènìyàn mẹ́rin. Ṣẹ̀rí káàdì ìlú wa jẹ́ ìlú tí ó appreciate life. And it pains me. Olúwa ló supposed not to go home. Mi ò kọ́ ọlọ́pàá bóyá máa ṣiṣẹ́ wọn o, but ó ní àwọn pé òun ti send letter tó yọ́bọ́rọ́ yìí wọ́n sì mọ̀ kàn mọ́ ni pé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí ni tó máa bá ó fẹ́ deport ẹni tí ìwọ lọmọbìnrin lọ síbẹ̀ ó ní kó jẹ adúró as a single parent kò lóun lọ́kọ fún ìjọba abẹ náà bọ̀bọ̀ yìí náà ń wúwo ṣé o mọ̀ pé o fẹ́ complicate o tẹ̀lé deport ẹ̀ o lè rí ṣe. àwọn èèyàn bí mo dẹ̀ rò pé tí yóò bá lówó lọ́wọ́ àfọwọ́ ẹ̀ ra a good legal counsel you have money ṣé o ṣàwọn pẹ̀lú ẹ̀ ni wọ́n á lè dá ìdí ẹ̀ bó o tiẹ̀ mọ̀wé but àwọn tó wà rẹ̀ ẹ̀ they understand. We are talking about abuse every month in Canada. What is his business in overseas? I don't know. How can you have the guts to say you want to deport ẹni tí o sọ fún ìjọba? Ó yẹ wáyé, ó ti ẹ̀dá. Ó jẹ́ pé ìjọba France máa jẹ ilé ẹ̀ tó wà níṣẹ́ tẹ́tẹ́ àbí ẹ̀jẹ̀ àbí whatever. In fact, ó ti ń commit àwọn nǹkan tí wọ́n máa fi finish ẹ̀. Request for who's deportation of who? Ìwọ́n tó wá sílùú òyìnbó tó drop ìyàwó ẹ̀ tí ó jẹ àdúrà as a single parent. Ẹ̀yin èèyàn mi ẹ wò ẹ̀yin dẹ́ ẹ lọ́gbọ́n ẹ̀jọ̀ ọgbọ́n ọ̀fẹ́ yé mi mọ́. So record only the next one. Deport àwọn wo. Deport Yẹmi sí Òbí. Ẹ wo ẹ̀yin family yẹn má má bẹ̀rù Olúwa ló lè deport ọmọ yẹn yọ ọkọ yẹn ó dá èmi lójú kó lè deport ọmọ yín. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Ó ti yìnbọn síra ẹ̀ lẹ́sẹ̀. Deport dání. So ẹ̀bọ́ single parent kan ló jẹ ni. Ó mọ̀ pé orúkọ ẹ̀ lásán ó máa trigger ni. Èèyàn mi èmi máa bìfẹ́. We need to submit petition against him. Tí ó bá jẹ́ pé ó fẹ́ ṣe deportation, we will start online petition against him. Deport àti ẹni tó abuse àbí ẹjẹ́ akọ́ olú alọ́lọ́gbọ̀n náà ẹ̀yọ́ ọmọ èèyàn. Wọ́n serve as a deterrent to others. Next petition Olúwa lọ. Deport dání. Èmi ò wá mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Gbogbo ẹ̀mí kò lè
that anybody that feels, if you want justice for this lady, who is with me on this? Let's start online petition for this lady. Kí ẹ la máa submit here. Fífò ìyá tó ń fò kiri yìí, wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n fò ìyá kiri. So what are we waiting for? Ṣebí lọ́la àti competition wọ́n wẹ̀rẹ̀ ẹ̀dí ló ṣe náà òun fẹ́ sùn àwọn kan. Who is with me? I'm asking you. Let's start online petition fast. Tí bá ní èèyàn 500 péré tó bá ti send it's enough for me. It's enough for me. It's a safeguarding issue. Safeguarding issue is collective responsibility èmi àti you. Mi ò tẹ̀ mí wọ́n to deport who? Lẹ́yìn how many years? Olórí burúkú ló lọ lọ́ọ̀ ilé ìgbà ìgbọ́ kò pé ilé kò mo sọ mo tútù sọ. Deport who? Ẹ̀yin èèyàn yìí kí ló dé? Tó bá tẹ̀ ń dì wá. Ó ń bèrè mo lọ́wọ́ yìí ọtí nílà. Ẹ̀yin èèyàn. Mo ń bẹ̀ yín. Mo fẹ́ mú ẹni tó fi pé kò tí ọ̀rọ̀ olúwarẹ̀ ti tó level can take it up in Europe. This matter is a European own, it's kò ṣe Nigeria own. Let's take it up here. Ẹ̀yin family yẹn gbọ́ dáadáa olúwa ló lè dìbọ́ọ̀tì ajá. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Bó ṣe wà yẹn ilé ẹ̀ tó bá lu yẹn ó máa forfeit ẹgbẹ̀yìn ni. Let's petition him. If you are with me on this, come ẹ jẹ́ ká discuss. Èmi o, sọrí mi tá a bá dé yìí, ó ti ń kọjá yìí. Write to which embassy to deport who? Ẹni tí ìwọ fìyà jẹ in the last 3 years. Owó aláyàláyà wà ló kọ lẹ́tà kan deport. Àwọn owó adviser ẹ̀kọ́ olúwa lọ. Ó kọ lẹ́tà, ìsọkúsọ ló sọ. So if you want to contribute, what is your opinion? What do you think we should do at this stage? Are you with me? Let's start an online petition. Enough of all this nonsense. He's at fault, either we like it or not. Oluwalo is at fault. I don't know. Sherry, ilẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lákìtà. Ẹ ti pọ́nlé tó ṣẹlẹ̀ at this stage. There's consequences for every action. So get petition jáde kò pẹ́ o. So if you are hearing me, and what do you think? I'm going to put the number. You are in for, but a lot of people are in for. You want to ask which Nigeria? Although I don't know my father, Nigeria tí ò ní lè wá lóyìnbó mọ́. Arrangement wo ló lè ní fún? Deport ta ni? Ìwọ ló máa grant sí Nigeria tí ò ní lè wá lóyìnbó mọ́. It's high time we start online petition. Enough of enough. Àti fún ní enough time tó kò ní nǹkan gidi ẹjọ́ bẹ̀rẹ̀ sí jẹgbà ní Europe. Do you think deportation is the right thing for Iyabo? Tó bá yẹ jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ nìyẹn, let us know. What is your opinion about this deportation thing? Because all of you are worried, all of you are gbogbo wa yìí la fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí this particular family. Because everybody don't follow it, that's joy. So, what is your thought? What do you want us to do? Do you want us to go for online petition? Do you want us to start a petition against Oluwalo? Or, thank you, I can see TikTok, they are fast. TikTok is going gaga. They want the general public, but we have every right. It's a safeguarding issue. Let's start it. Thank you, everybody. Let us not talk. Ó ti kọjá yẹ, ó ti pọ̀ jù náà. Tí ò bá jẹ́ ìkọjá yìí, òdàdí kò ní bọ́ọ̀sì. Ọlọ́run ní jẹ́ kó this Mr. Bola, if she goes to Nigeria with the kid, she will suffer and take it. Ọlọ́run ní jẹ́ kó lọ sí Nigeria go. Kò lọ Nigeria kankan. There are women organization that is going to fight her case for her. Which Nigeria? Àbí Olúwalọ́ gbogbo ní ó máa jókòó sí Nigeria ní òní kúrò lóyìnbó wa mọ́. So ìyà tó jẹ láti 2016 ìsìnkó jẹ lásán.
táwọn ẹbí obìnrin ń bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ láti ọjọ́ orí kọ̀ọ̀kan ṣe. Ẹ̀yin ọmọ Nàìjíríà, irú àwọn pásọ̀ wò la nìyí? I don't know about you. What do you think? Thank you, Olariwaju Henry. Thank you. Thank you. Èmi ò support kí Ìyábọ̀ lọ Nàìjíríà because there's nothing for her there. There are women organizations in France that can fight for her. There are women organizations everywhere in the whole world that can fight for her. There are women rights organizations that will fight against for her. She has a very good case. Okay. She has a very good case. She should not go to Nigeria. Also, nothing for her in Nigeria. Thank you. Go. Let it talk about Fiaje. If you know where you are, you go to the let's petition Oluwalo. Yes. Kí ni arrangement tó ní fún? Ṣùgbọ́n èmi náà support kó lọ Nigeria. Nigeria is not an option. Honestly, it's not an option. I am disappointed in sending them to. In fact, already nígbà tí mo gbọ́ pé òun competition sí French embassy pé kò ń kọ lẹ́tà sí ó submit petition. All of you that is hearing me, madam, leave our prophet alone. On prophet yín yẹn orí ẹ̀ ò pé. Let her not come home. I'm reading comments. How many of you support Iyabo coming home? Yeah, we I want to fẹ́ kó come home. I want to leave my prophet alone. Ṣé David don't leave my prophet? Oluwalo should be banned from entering Europe. Honestly, we can do it. We can achieve that. It will serve as a deterrent to others. David don't leave my prophet alone. Your prophet don't share that. So if you see, how many of you think Nigeria is the best option for Iyabo Ejo? Ṣé Nigeria is the best option for Iyabo ni? Àbí kó dúró ẹ̀ síbi ìlú ibi tó wà? Joyce Bademosi, good evening my sister, how are you? He wants to discipline her in Nigeria. Gbà bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ kó lọ jìyà. Ọ̀run ò ní jẹ́ kó jìyà irú ẹ̀. Olariwaju Henry, God bless you. In fact, you are speaking my heart. France is the best place for thank you. Ọlọ́run ní dá wa padà sẹ́yìn. Àmín. Pẹ̀lú gbogbo ìyà tó ti jẹ. I think the family should come together to do a public awareness. You see, he might be trying to do his deportation thing for a reason. So they should act fast. What is it for him to even think in that direction? Let her talk and vindicate her husband now. Vindicate her husband now. She should never come back to Nigeria. Nigerians, Iyabo should stay in France to enjoy her life after all she's been through. This will quicken her asylum application. Yes. But what I'm saying is this. For Oluwalo to think that deportation is the next thing, Ika Oluwalo. I'm in the same shoe with her. I ran for my life with my kid. If the family, they don't know how would the children start in Nigeria? I'm sure they don't even speak English. God bless you, brother Tiokote Yemi. Why would a father, think deportation is the next thing? How can he think? That is it. That is it.
Ó fẹ́ dín pẹ̀lú wọn ni. Ó fẹ́ dín pẹ̀lú wọn ni. tí ọdún ẹ̀ bá bà ẹ̀yẹ yomi I just pity you see what we are play there ọlọ́run má jẹ́ kí honestly we need to act we need to act. Ṣètìlá àwọn olúwalọ àwọn church olúwalọ Nigeria want to see her now let her see her people. Ṣètìlá àwọn church olúwalọ ẹ̀yin náà máa deport ẹ̀yin àtọ̀gá ẹ̀yin náà máa deport. ẹ̀yin àtàwọn ọmọ ṣọ́ọ̀ṣì yìí lẹ́nu ẹ̀yin àtọ̀gá yìí lọ́nà olúwalọ ló máa gba deportation kì í ṣe Ìyábọ̀. Nigeria want to see her now let her see her. How can a man of èèyàn ẹ máa rí ìwọ tí mò ń sọ yìí story yìí if you don't act fast now àsìkò tí olúwalọ máa jẹ petition ní Europe àsìkò tí olúwalọ máa jẹ petition enough evidence wà tá a máa kó tì ẹ kó bò enough evidence wà ẹ máa kó bò not only man of God ẹni tó ń wá on the board ìyàwó àtàwọn ọmọ ẹ. I still can't fight all this scenario, but this is reality. There's nothing you can do about it. That is what he said he did. I know. If I want to share my Rafi Shele. Thank God. Europe kì í ṣe Nigeria. But at the same time, ẹ̀yin lọ́yà there are other ways tó tún lè ṣe o. Ẹ mọ̀ pé tó bá yẹ pé kì í ṣe pé olúwa ló gbé ọmọbìnrin yìí lọ síbẹ̀ ni. Tó bá yẹ pé kì í ṣe pé ọwọ́ ẹ̀ ló fi mú lọ síbẹ̀. Ṣé mọ̀ pé àṣọ ọkọ ẹ̀? Tó bá yẹ pé kì í ṣe pé ọwọ́ ẹ̀ ló fi mú lọ síbẹ̀ tó ní kó já dúró. Àṣọ ọkọ ẹ̀ ó ní ráyè láti ó lè ṣe deportation sọ káwọn èèyàn kẹ má yọra yé àwọn nǹkan tó kọ sínú lẹ́tà o. That is the more reason ẹ lè rò pé kò kọ lẹ́tà kó ti kọ lẹ́tà o. Èmi bá yí wo the other way round ni o. ó lè kọ lẹ́tà lóòótọ́. Ó lè parọ́ jọ sínú lẹ́tà o. ó ti kọ lẹ́tà lóòótọ́. Tó bá dẹ̀ lo Nigeria government. ó ní lọ́ọ̀yà ó ti kọ lẹ́tà lóòótọ́. Ẹ ní fídíò mi yìí o. irọ́ ló dẹ̀ máa pa síbẹ̀ lóòótọ́. ó máa parọ́ síbẹ̀ ni. I have triple for the man and he tried to spoil my asylum application. Somebody is saying, you see Nigerians, and keep video me. And keep video me because Shelly, one thing we don't parọ́ ti pé kò mú lẹ́tà because only reason tí òfin mú dé lẹ́tà yẹn sílẹ̀. Èmi bìí ní kò kọ lẹ́tà. Èmi bìí ní kò kọ lẹ́tà. Bọ̀ ẹ mọ̀ pé nǹkan tó kọ sínú lẹ́tà. Àmọ́. Ìwọ tó kọ sínú lẹ́tà yẹn yìí ni ò fẹ́ kẹ́ ẹ rí ni ò ṣe gbé lẹ́tà sílẹ̀. Tí ò bá ó lè parọ́ sínú lẹ́tà. Ẹjọ́ ẹ̀yin tẹ̀ wá online. Mo mọ̀ pé intelligent people are here and I know lawyers are here. As my husband, bá yà dúró bá ní òkú kan lé mi dé. Tó bá ní marriage certificate and all the necessary documentation tó kó tì í. Àgbà á ní ẹbí ò pa mí á ṣe gbogbo nǹkan sí pé kò sí nǹkan tó ń ṣe mí á dẹ̀ sọ fóun lọ́kọ mi á dẹ̀ lo Nigeria government pẹ̀lú Nigeria embassy wọ́n á deport olúwẹ̀ o tó lọ́mọ nínú. Lawyers ẹjọ́ ṣé nǹkan tí mo sọ yìí ṣé kò ṣòótọ́? Lawyers ẹjọ́ ẹ fi àwọn kọ̀ọ̀kan ṣeré because of the reason he didn't lie. Ẹni kò yẹ parọ́ kò parọ́ kọ lẹ́tà. Lẹ́tà tó kọ kò fẹ́ jẹ́ kó rí content lẹ́tà ó ti parọ́ sínú lẹ́tà. Ṣé ẹni kan tó ṣe lẹ́sẹ̀ ìṣẹ́ wà yìí ó máa ṣọ́ọ̀kì gbogbo yìí. Okay, so it's only God that helped me. I have to put the report to Gadi here. Thank you, my sister. If you are listening to me now, okay, but the French government, thank you, Brazil. He said, but the woman can use her children as an alibi for her to remain in France. The question the French government will ask is, why did he have to wait this long?
They said they have to quickly move the children and the kids to another county here in Ireland. Somebody is sharing the same thing tó ṣẹlẹ̀ sí òun, but ti Ireland ló ti ṣẹlẹ̀. But ìwọ tí èmi sọ, Olúwa ló ní right, tó bá yẹ pé ó ní right láti ọkọ ẹni, ó ní marriage certificate, ó ní wedding picture, ó ní proof pé ìyàwó òní, ó lè sọ pé ìyàwó ẹni, ó kúkọ ò lé wọn, ebi ò pa wọn, àyàmú kábẹ́, tó bá submit àwọn nǹkan tó ní fún ìjọba, tó bá submit gbogbo nǹkan tó ní fún ìjọba, àwọn àgbà deport ẹ̀ now. Except one thing. See, somebody, I said, if your life is in danger, which I know that life is there in danger, if you talk of me Palestinian, but àmọ́ irọ́, ó ṣẹ́ni tẹ́ bá rí lẹ́tà yẹn dání lẹ́dí mú nǹkan tẹ́ fẹ́ ṣe o, tẹ́ ẹ̀ bá ti rí lẹ́tà yẹn. They won't deport and you should quickly speak with the police, yes. France use the same EU law as Ireland. But one thing I know is that èmi mọ̀ pé ó kúkú wò wá báyìí. Ìyàbọ̀ wo fídíò. Torí àná plan àti deport ẹ̀ ò tó bá ń gbọ́. But for him to even, I said that earlier, for him to even have the guts, for him to even think that he wants to deport her, they won't allow her to come to France anymore. Ó ṣì wá sí France, ó ṣì wá France lẹ́jọ́ mẹ́ta tó wá kiri tó lọ sọ́dọ̀ ọlọ́pàá tó lọ sí school tó lọ pẹ̀lú gbogbo bọ̀bọ̀ kan. Ó ìwà France ní ìgbà kẹ́mi, ó ìwà France kẹ́mi tó lọ. Olúwalóhùn yẹn enter France, ẹ mọ̀ wáyé. Ọ̀nà tó àwọn ẹbí ẹ ti dé máa kà jáde mọ rí which side are you? You said he used his wife. You said he should produce his wife. Now he said he should come back home. I listened to your program that you said if they see Iyabo Gio that she's not sick, she's not okay with the children. I tire for your matter. I think it's not good to be sentimental. Where is Iyabo? Where is Rosie? When Rosie was Tracy Oluwalo, if she has people that can give her attestation and passport page here. But ẹ mọ̀ pé France ọ̀nà tẹ̀lifígbà wọ France. Olùdarí ò ní ìdọ́fẹ́ wọ France lẹ́nu kò ní ìdàtí wọlé through airport. Wọ́n jẹ́ kí tó bá gba France lágbàá ìdí wọlé kò sí border control. Understand? She need 10 people to give her attestation. Of course, so many people, she has good people around. She has people in that town. Good people. She has a good will in Ilu. But what is Sonny? For him to even think, Deko Padawale, Ajayi, importation got the solution. Importation got the solution, though. Importation or the solution. Importation or the solution. Madam, God bless you, ma. Thank you for joining. Going back to Nigeria, the solution for your body. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Tí lédè yẹn bá ṣe mistake ní Nàìjíríà, tí ò bá gba ọmọ. Ó máa gbà níbi tó bá gbà á gbà later than life. Kò ní rí wọn mọ́ láíláí. Ó máa sọ pé àwọn kò sẹ́ni ẹ máa rí. Wọ́n bá ti ọ̀rọ̀ yẹn kí irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ àti discuss ọ̀rọ̀ yìí. Jonathan tẹ̀ sí France ni. Mo dẹ̀ sọ lọ́jọ́ pé lédè yìí ní láti act smart and fast. Àwọn family kan ní láti act smart and fast. Àti tilẹ̀ bóyá kí family ti involve embassy. Don't involve because ẹni tó ti sọ pé òun kọ lẹ́tà àwọn nǹkan tó wà ní lẹ́tà. Kò dẹ̀ mú lẹ́tà síta.
síta. Mo ló kọ́. Ó lẹ́nìkan jẹ́ níbi tó pẹ̀ gbé wọlé. Ìgbà tó wá notice pé ìyàwó yẹn fẹ́ máa ṣe dáadáa. Ó fún wọn ní proof marriage certificate. Ó fún wọn ní proof account ẹ̀ ìwé tó ń send sí. Ó dára Nàìjíríà o. Ó ṣe ó ní wọ́n sọ fáwọn èèyàn ní ó lè ọkọ ẹ̀ ní ó má rí ẹ̀ kò dẹ̀ tí ì divorce kò dẹ̀ lóun divorce ẹ̀ so ó lè kọ́ ẹ̀ back ó dẹ̀ ní òun fẹ́ àwọn ọmọ òun ní France ó òun wà kápẹ́bù òun ní owó tó máa fi tọ́jú àwọn ọmọ. Wà kápẹ́bù àti dékì ẹ̀wọ̀n àtọmọ. Ó dẹ̀ submit account. Account ló ní ìjìnlẹ̀. Tó wọlé s'account lédi yẹn tẹ́lẹ̀ nígbà tó wà Nàìjíríà. Bẹ́ẹ̀. The both plan it but tó wá notice pé ìgbà tí lédi yẹn dé gbé story ti fẹ́ máa change. Kẹ́mọ̀ ọmọ fẹ́ gbàwé ẹni fẹ́ gbàwé so bí ẹ ṣe act smart tí wàhálà ṣẹlẹ̀ náà. So the best thing is that wọ́n mọ̀ pé Ìyábọ̀ náà wọ́n ń gbọ́ wa. Oh, of course, yes. Níbi tó wà ó máa láwọn tó ti pẹ́ nílùú. Èmi mọ̀ pé Ìyábọ̀ ò ní lọlé tó yẹ yín. Èmi yẹ mọ̀ pé station Ìyábọ̀ anyway I don't want to talk but one thing I know for sure ni pé for Olúwa not to be thinking in this direction. Èèyàn burúkú ni. Èèyàn burúkú ni. Ó fẹ́ dì pẹ̀lú wọn ni. Màá lọ bá ìyàwó mi àjọ máa sọ̀rọ̀. Ó tán. Ìlú tí atábàtì jọ sọ̀rọ̀ mo máa ṣe sẹ́tù. Because tó bá lọ́ba jẹ́ good father, ó ní reason tó fi gbé wọn lọ sílùú yẹn. As a father, maybe I don't know, maybe you want better life for the children. But now, àwọn ọmọ yẹn ti wà bẹ̀bẹ̀ yẹn, wọ́n ti kọ́ French for how many years? Ó fẹ́ wá da ayé wọn rú. You now bring them back to Nigeria. Báwo ló ṣe fẹ́ kọ́ máa kó? Báwo ló ṣe fẹ́ kọ́ bẹ̀rẹ̀ again? So as a good father, ẹ bá ọgbà ẹ jẹ́ kí n lọ bá Ìyábọ̀ so máa wá rí. Àdìgírí yìí gan my sister kí ni yóò lé tó yìí láti bẹ̀. Ìfá àti ẹni bó ṣe ń lè lọ yìí gan wọ́n ló ti jẹ́rìí àwọn. Ẹjọ́ ẹ mú ìsà o. Àwọn tó bá gbéra wọn ní pásítọ̀ àtàwọn tó bá ti bá Jésù jù wọ́n ti máa ń burú jù. They are so wicked, they are heartless. Láti secondary school mi mo àwọn senior mi tó máa jápò kiri fún wa. Tẹ́ ẹ bá ṣe àwọn prefect tó jẹ́ pé they are jápò something tó jẹ́ pé àwọn ní something about church they will not forgive you, they will punish you. Just look at mere seniors tó jẹ́ pé àwọn yẹn wọ́n ń ṣe gbogbo ọkọ̀ ìjẹ́ náà máa ń sìn lọ́dọ́ máa ń ṣe kànkan tó jẹ́ bá ṣe àwọn yẹn if you beg them they will forgive you. Tí mo ṣe wá ń dàgbà sí máa rí pé most of àwọn pastors yẹn náà tẹ́ bá ṣe àwọn they will punish you. Wọ́n mọ̀ pé àwọn sáà fẹ́ punish ẹ̀yìn yẹn. Ẹ̀yin náà wo ti bàbá wọn sọ lánàá. Ẹgbẹ́ ọ̀kan tí wọ́n yẹn sọ pé kò ṣe. Ó ní wọn ò ní forgiving spirit. Jesus likeness what are you teaching us? Oh no. Now this other mi ò expect ẹ kó lọ sọ pé òun fẹ́ deport lédè. Ó ti ṣe é sẹ́ olóòtú kan lẹ́tà kò lè mú lẹ́tà yẹn lẹ̀ ẹ máa rí bó ti olójó sá lọ kó má bàa rí pé kó lọ mú ọ́ sá lọ. Ó bọ́ sí gbogbo ọgbà lẹ́tà yẹn tuntun. Olókọ́ Ó ti kọ́. Ọ̀rọ̀ tó wà ló kọ́ sínú lẹ́tà yẹn. ilé ó yẹ kí a fẹ́ rí la fẹ́ mọ̀. Ọ̀rọ̀ yẹn máa jẹ́ ìkan tó jẹ́ wípé. Ó máa parọ́ síbẹ̀. Ó máa parọ́ síbẹ̀. Èyí ni ẹ̀kọ́ orúkọ báyìí. So I'm not expecting him to like pé òun fẹ́ lọ collect about the bottle. Ẹ jẹ́ fún mi ń tẹ̀. Màá lè kì í sọ. Ibi tó wáyé kó o tẹ̀ jẹ́ yọ̀ dáadáa ṣùgbọ́n yẹ kó ti lọ báyàwó ẹ̀ níbi tó wà láti ó lóun àti ìyàwó òun jà òun mọ̀ bí tí ìyàwó òun ní access sí bóyá kó lọ báyàwó ẹ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Kí lẹ́yìn ti rí sí gbogbo ẹ̀yin ojú tó ń wò mí? Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n àtolímọ̀ àtolóye. Kí lẹ ṣe rí sí? Ẹ jọ̀ọ́ ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sí Ọláyẹlé Global TV. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi share program yìí kó go viral. Ọlọ́run á ṣe nu ṣe títí yín náà. Ẹ ṣé gan. Mo tún padà bọ̀. Ire o.